TV kíkì olóbùrò kò jọ tẹ̀yìnkẹ́yìn. ìràpadà ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, àsìkò tó láti mọ̀ nípa orírun wa. Ẹ jẹ́ á padà sípìlẹ̀. Ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lẹ̀sìn. Inú àṣà òun lẹ̀sìn ti ń jáde. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé. Ẹ má jà dojú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹ jẹ́ á gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi. Wọn ò jẹ́ fọwọ́ òsì ju ilé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọdọ̀ kú. Ṣàlàfíà mo bá gbogbo ilé. Ṣé dáadáa mo bá gbogbo yẹn kó àmójúbà mi. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò èyí tá a pè ní ìràpadà ọmọ Yorùbá. Wọ́n gba ìfọ̀n wá. Wọ́n fún wọn nìkan ọtí wọn. Ìgbà wá kọ́ ni wọ́n nílẹ̀ Yorùbá. Ìtàn tó dára ni. Ìgbà wá kọ́ ni wọ́n nílẹ̀ Yorùbá. Ìtàn tó dára ni. Wọ́n má fi dúdú bo funfun fún wa mọ́ o. Àwa la làṣà wa. Wọ́n má fi dúdú bo funfun. Ẹ káàbọ̀ sórí ètò yìí tá a pè ní ìràpadà ọmọ Yorùbá, ìyẹn lórí ìkànnì Kijipaoro TV. Ọmọọba Déọlá Adéyẹyè Kijipaoro òun náà ló kọ tèmi. Mi àmọ́ lọ ọmọ bíbí wọn nídùú Ọ̀ṣun, ọmọ àrèwẹ́ oníbò ẹja kìkì ọ̀kàsá nílẹ̀ bẹ́ẹ̀. Ìràpadà ọmọ Yorùbá ó ṣe kókó pàtàkì ní. Ìràpadà. Kí n ta fẹ́ mọ gbéyàwó lórí ètò lọ́jọ́ tèmi? N ta fẹ́ mọ gbéyàwó lórí ètò lónìí lórí ètò tá a pè ní ìràpadà. Òun náà ni tí mo pè ní ẹbọ, ètùtù àti ìpèsè. Kí ni ìyàtọ̀ tó wà nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí? Ẹbọ, ètùtù àti ìpèsè. Kí
ni ìyàtọ̀ tó wà nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹbọ, ètùtù àti ìpèsè? Ṣé ẹ rí mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹbọ, ètùtù àti ìpèsè, ó súnmọ́ra wọn àmọ́ yàtọ̀ síra wọn. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá káàkiri, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì, ẹ̀yin abọ̀rìṣà, ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ á mọ̀ nípa àṣà àti ìṣe bàbá wa. A ti fi àṣà wa, a ti fi èdè wa ti sọnù, kò wá jẹ́ káwa gan fúnra wa ká ní ìka wúlò mọ́, ká ní ìmọ̀ láwùjọ. Àṣà àwọn tòkèrè lọ́hùn, àwọn arábíà, àwọn ní Fílípínì, àwọn èèbó àti lárúbáwá òun la gbé kan rí bí àràárà nílẹ̀ Yorùbá. Kí ló dé? Ẹ jẹ́ á padà sílé, ẹ jẹ́ á mọ̀ àṣà àti ìṣe wa. Kí ni à ń pè ní ẹbọ? Ohun tí a fẹ́ gbéyàwó lónìí nìyẹn, ẹbọ, ètùtù àti ìpèsè, àti pé bó o gan ni mẹ́tẹ̀ẹ̀ta tá a wí yìí. Ǹjẹ́ Mùsùlùmí, ǹjẹ́ Islam, ǹjẹ́ ó fọwọ́ sí kí èèyàn máa ṣe ǹjẹ́ ó fọwọ́ sí ẹbọ ṣíṣe? Ẹ̀sìn Kìrìsìtẹ́nì ǹjẹ́ ó fọwọ́ sí? Bẹ́ẹ̀ ni ẹ̀sìn àbáláyé gan èyí tí wọ́n pè ní ẹ̀sìn abọ̀rìṣà. Kí ni mẹ́tẹ̀ẹ̀ta sọ nípa ètùtù? Kí ni ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá a wí? Kí ló sọ nípa ẹbọ, ètùtù àti ìpèsè? Ṣé ẹ jẹ́ kí n ṣàlàyé fún wa? Ẹbọ, n tá à ń pè ní ẹbọ, òun ni nǹkan tí èèyàn máa ń ṣe láti fi jìn fún Elédùmarè, láti fi dúpẹ́ fún Elédùmarè, láti fi dúpẹ́ fún nǹkan kan, àbí láti fi mọ rírì nǹkan kan. Àwọn míì wọn ní òun ni ẹbọ jẹ́ nǹkan tí èèyàn fi máa ń tọrọ nǹkan níwájú Olódùmarè. Ṣùgbọ́n ibi tá à ń lọ gangan ni wípé ẹbọ yìí bò láti ṣe é. Ẹbọ ni mo ṣàlàyé ẹ̀. Ẹbọ jẹ́ nǹkan kan tí a máa ń ṣe láti ṣe kíni, láti fi lè dúpẹ́ fún nǹkan kan, àbí láti lè fi ṣe kíni, láti lè fi ẹ̀mí ìmoore hàn, àbí láti fi nǹkan kan jẹ fún nǹkan kan. Ṣé rí ètùtù ń tiẹ̀? Ètùtù ohun tiẹ̀ wọ́n máa ń fi ṣe appeasement gẹ́lẹ́dẹ̀ eléèbó. Wọ́n máa ń fi ètùtù, wọ́n fi máa ń tànràn ni. Kò yé yín? Wọ́n fi ètùtù, wọ́n fi máa ń ṣe ìtànràn. Wípé òkè o, mo hùwà ìbàjẹ́ kan, mo ṣe nǹkan tí ò dáa, mo ṣẹ̀ sí òfin kan, mo ṣe kinní kan, a ṣe nǹkan gbá kan kò bàbá sàṣọ èyí tí ìyẹn wu ìwà kan tí ò yẹ kí ìyẹn ó hù. Tí a bá ti wu àwọn ìwà kan tí ò yẹ kí ìyẹn ó hù, èyí tí ìyẹn ó fi tànràn rẹ̀, òun náà ń pè ní ìpèsè. Òun ni wọ́n ń pè ní ètùtù, ẹ má bínú. A máa ń fi ètùtù, a fi máa ń ṣe kíni, a fi máa ń tànràn nǹkan kan ni. Òun làwọn olóyìnbó máa ń fi ní they are appeasing the gods. Wọ́n appease, wọ́n bẹ Ọlọ́run. Ìyẹn là ń pè ní ètùtù. Ìyẹn là ń pè ní ètùtù. Ètùtù là ń pè ní ìtù lójú, ìtàn fi ń tù nǹkan lójú, ìtàn àfi ń tù nǹkan lójú, ìtàn àfi ń bẹ̀bẹ̀, tá a fi ń bẹ̀bẹ̀ bóyá aburú kan ló ṣèyàn ni, nǹkan kan ló ṣèyàn ni, ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ sí yẹn ni, ìtàn àfi wá máa ń bẹ̀bẹ̀, ìtàn àfi máa ń ní òkè o, foríjì mi, ṣàánú mi, ẹ má bínú, òun là ń pè ní ètùtù. Àmọ́ ṣe rí ìpèsè tiẹ̀, ìpèsè òun dà gẹ́gẹ́ bíi pé kí èèyàn fẹ́ lo nǹkan kan, ó lè jẹ́ fún ìwòsàn, ó lè jẹ́ fún àìrọ́mọbí, ó lè jẹ́ fún àìsàn kan, ó lè jẹ́ fún nǹkan kan, ó lè jẹ́ pé oríṣiríṣi nǹkan nìyẹn lè ṣe ìpèsè lé lórí. Mẹ́tẹ̀ẹ̀ta tá a wá wí, ṣe ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn òun náà lásọ yìí. Ẹbọ òun jẹ́ nǹkan kan tí èèyàn fi ń dúpẹ́, tí èèyàn fi máa ń ṣe ìfẹ̀mí ìmoore hàn, tí èèyàn fi máa ń wá ìtọ́sọ́nà sí, àbí tí èèyàn fi máa ń wá oore sí, tí èèyàn fi máa ń wá àánú sí, pé ẹni bá dúpẹ́ oore yóò tún rí òmíràn gbà. Ṣùgbọ́n ètùtù òun nìyẹn fi máa ń ṣe ìtanràn, èèyàn fi máa ń ṣe ìtanràn pé bóyá èèyàn ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan ni, àbí èèyàn wu ìwà burúkú kan ni, òun nìyẹn fi máa ń ṣe kíni, òun nìyẹn fi máa ń ṣe ìtanràn, ìyẹn ètùtù. Àmọ́ ṣe rí ìpèsè tiẹ̀, ìyẹn á máa ṣe ìpèsè fún oríṣiríṣi nǹkan. Ìpèsè lè wá ní ìlànà pé wọ́n fẹ́ ṣe ìpèsè
bóyá olórí àìsàn kan ni àbí lórí wàhálà kan ni, lórí ìdààmú kan ni, lórí nǹkan kan ni, lórí àìsàn ara, àìrọ́mọbí, nǹkan kan, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́ nǹkan kan wá ní wọ́n ṣe ìpèsè yẹn kódà ó lè jẹ oúnjẹ nínú ilé, ó náà ń pè ní ìpèsè yìí kò wá sí tí wọn ò lè fi ṣe é, kò sí tí wọn ò lè fi ṣe é, à ń bọ̀ níbẹ̀ yẹn. Èyí tí mo fẹ́ fàyọ náà ni pé ìyàtọ̀ tó ń bẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta òun ni mo wí yẹn. Wọ́n gba ìkárí ayé ìràpadà. Ṣé ní tá a bá ti mọ èdè Yorùbá, àgbọ́yé èdè tá a bá ti mọ̀ dáadáa tó yé wa dáadáa, a mọ̀ wípé gbogbo nǹkan tá à ń wí yìí, a mọ̀ wípé èdè lásán òun ló ń yàtọ̀, àwọn ìtumọ̀ kan náà òun ló ń ṣe kí ni ló mú wá. Ibi tí mo wá ń lọ lónìí nìyí. Ọmọlẹ́yìn Mùsùlùmí, ṣé Islam fọwọ́ sí ká ṣe ètùtù, ká ṣe ẹbọ àbí ká ṣe ìpèsè? Èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta ni Islam fọwọ́ sí? Èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta òun ni Christianity fọwọ́ sí? Èwo nínú mẹ́tẹ̀ẹ̀ta ni abọ̀rìṣà fọwọ́ sí? Ṣé rí mẹ́tẹ̀ẹ̀ta kò sí ẹ̀ṣẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta. Nílànà Mùsùlùmí, nílànà ọmọlẹ́yìn Kristi, nílànà abọ̀rìṣà kò sí ẹ̀ṣẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta. Màá ṣàlàyé ẹ̀ fún wa. Ẹ jẹ́ kọ́kọ́ mú àkọ́kọ́ èyí tí ń jẹ́ ẹbọ. Bóò ni Islam, bóò ni ò ṣe tako ẹbọ, bóò ni Christianity, bóò ni ò ṣe tako ẹbọ, bóò làbọ̀rìṣà, bóò ni ò ṣe tako ẹbọ. Torí pé mẹ́tẹ̀ẹ̀ta tá a kà kalẹ̀, ìṣẹ̀ṣe náà ni tá a bá ní. Ìran Yorùbá ni, ọmọ Yorùbá ni wá, bá a ṣe ń ṣe nílẹ̀ báyìí là ń ṣe nílẹ̀ tiwa, ó yàtọ̀ nílẹ̀ ibòmíì. Wọn làwọn Lárúbáwá fi ní lànà àdá lẹ́gẹ̀rẹ̀ àdá, ó ní bá a ti ṣe ń bí lànà àdá tí bá a ṣe ń ṣe lọ́dọ̀ tiwa lẹ́gẹ̀rẹ̀ àdá, ó yàtọ̀ sí bá a ṣe ń ṣe níbòmíì. Àkọ́kọ́ tá a mú yẹn èyí tá a pè ní ẹbọ. Ẹbọ ṣíṣe lọ́nà kìí ṣe pé bóyá ẹbọ èdè kan tó burú ni, ẹbọ yìí ṣe èdè búburú tí máa gbọ́dọ̀ àwọn kan bá ní ẹlẹ́bọ ni àwọn ẹlẹ́bọ àwọn ogun ní jẹ́ ẹlẹ́bọ. Gbogbo wa tá a wà lórílẹ̀ ayé pátápátá ẹlẹ́bọ ni wá. Àti Mùsùlùmí, àtọmọlẹ́yìn Kristi, àtàbọ̀rìṣà, àti London ni àti kìnìún, gbogbo wa pátá tá a ń bẹ lórílẹ̀ ayé lẹ́lẹ́bọ. Lọ́nà wo? Àwọn kírísítẹ̀nì, àwọn ọmọlẹ́yìn Kristi tẹ́ máa fẹ́ sọ̀rọ̀ gan, wọ́n ní Jésù, wọ́n ní nínú ọ̀rọ̀ títí wọ́n ní Jésù wá sáyé, ó kú fún ẹ̀ṣẹ̀ ọmọ aráyé, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ó fira rẹ̀ rúbọ fún ọmọ aráyé láti ṣe kíni? Láti rúbọ, láti jẹ́ kí ó fira rẹ̀ kó ẹ̀ṣẹ̀ ọmọ aráyé lọ, gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn Kristi ṣe ń wí. Kódà nínú Bíbélì ní ẹ jẹ́ ká rúbọ ọpẹ́ sí Ọlọ́run. Kí là ń pè ní ẹbọ nílànà Lárúbáwá? Èdè Lárúbáwá kùrùbánù ni wọ́n ń pè é. Ní English language wọ́n pè ní sacrifice. Ẹ jẹ́ wá bí léèrè, sacrifice, kùrùbánù, ẹbọ, ẹ sọ yàtọ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Kò sí yàtọ̀, èdè ló yàtọ̀. Ẹbọ, sacrifice, kùrùbánù. Ṣùgbọ́n tá a bá sọ léèbó kó I want to make sacrifice to God, kò sẹ́ṣẹ̀ nù yẹn àbí? Àmọ́ tí bá ní mo fẹ́ rúbọ ọpẹ́ f'Ẹlẹ́dùmarè, mo fẹ́ lọ rúbọ ọpẹ́ fún Ọlọ́run ọba mi, mo fẹ́ rúbọ ọpẹ́ fún adániwáyé, ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀. Ẹ jẹ́ ká mọ àṣà àti ìṣe wa, ẹ jẹ́ ká mọ èdè wa, ẹ jẹ́ ká mọ ìwúlò èdè wa, àgbọ́yé èdè wa, ẹ jẹ́ ká mọ̀ ọ́. Ọmọ tó sọ lẹ́nu àpò ìyá lásán. Ẹbọ nǹkan kan ní tá a fi ń dúpẹ́, tá a sì fi ń wà lékún oore. Jésù fira rẹ̀ rúbọ gẹ́gẹ́ bíi ti Bíbélì. Àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n ní Jésù fira rẹ̀ rúbọ fún Ọlọ́run ọba láti fi pa ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá ènìyàn rẹ̀ gẹ́gẹ́ bíi tiwọn. Nílànà Mùsùlùmí, Ànábì Ibrahim, Abraham alayhi salatu wa salam, nílànà ti Mùsùlùmí, níjọ́ kìíní àná tí Ọlọ́run bá pa láṣẹ pé kó lọ fi ọmọ rẹ̀ rúbọ, ó ní kó lọ fi ọmọ rẹ̀ rúbọ fún òun Ọlọ́run, kó fi dúpẹ́ fún òun Ọlọ́run, kó ṣe kí ni? Kó fi dúpẹ́ oore lọ́dọ̀ òun Ọlọ́run, kó fi rúbọ fún òun Ọlọ́run ni.
àmọ́ Abrahamu ńgbà tó débẹ̀ tí ó ṣe kíni ìyẹn táwọn Christian pè ní Abraham tí mùsùlùmí pè ní ànábì Ibrahim alayhi salatu wassalam ìgbà tí ó débẹ̀ tí ó fẹ́ fi ọmọ rẹ̀ tó fẹ́ fi rúbọ tó fẹ́ pa ọmọ rẹ̀ láti fi rúbọ fún Elédùmarè láti fi dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run ní kó mọ̀ pa ọmọ rẹ̀ mọ́ Ọlọ́run bá fi yọ àgbò funfun dẹ́nẹ́dẹ́ jáde fún láti inú àpáta. Àgbò yìí tọ́lọ́run bá yọ fún láti inú àpáta àgbò ló pa níjọ́ náà tó fi rọ́pò èèyàn ó fi àgbò yóò fi ṣe kíni ó fi rúbọ ọpẹ́ fún Ọlọ́run ọba ni. Ó fi àgbò yìí ó fi rúbọ ọpẹ́ fún Elédùmarè. Ẹ má jẹ́ kí a máa jìyà èdè, ẹ jẹ́ ká gbé àṣà tiwa náà, ẹ jẹ́ ká gbé lárugẹ. Iléyá tí gbogbo mùsùlùmí ṣe lọ́dọọdún, ọdún iléyá tá ń ṣe, ẹran iléyá tá ń pa àfi ń rúbọ ọpẹ́ fún Ọlọ́run ọba ni. Àfi ń rúbọ ni ọpẹ́ là ń fi ẹran yẹn ṣe kí ni àfi ń dúpẹ́ tọ́ arọ́dún èyí Ọlọ́run jẹ́ ká tó ṣe ẹ̀mí. Ẹ rí pé táwọn mùsùlùmí tá a bá ti lágbà á kó ọdún àṣẹ ẹ̀mí o, ìtumọ̀ rẹ̀ ní pé à ń fi ẹbọ ẹran tá a pa yẹn àfi rúbọ ọpẹ́ fún Ọlọ́run ọba. Àwa lásàjẹ ẹran wa, Ọlọ́run ò lẹ́jẹ̀ tí ó mú kò sí lẹ́ran tí ó jẹ, àwa náà lájẹ nǹkan wa. Àwa ń fi ẹran yẹn àfi rúbọ ọpẹ́ sọ́lọ́run ọba ni. Ṣé Islam wá gbà ká rúbọ àbí kò gbà? Islam gbà ká rúbọ. Àwọn abọ̀rìṣà táwọn bá lọ fẹ́ rúbọ tiwọn, àwọn làwọn máa ń rúbọ tiwọn fún àwọn òrìṣà tiwọn. Ó lè jẹ́ Ṣàngó, ó lè jẹ́ kìnìkan, àwọn nìyẹn ìlànà tiwọn, ìdáwọn rúbọ tiwọn fún ni. Kálukú ní wàá mẹni tí ń rúbọ ọpẹ́ tiẹ̀ fún. Ẹbọ tí wọ́n fẹ́ rú yẹn, ẹbọ tí wọ́n fẹ́ ṣe kíní yẹn, ìkálukú ní òmẹni tó fẹ́ rúbọ tiẹ̀ fún, kálukú ní òmẹni tó fẹ́ gbé ẹbọ tiẹ̀ fún. Irú èmi báyìí mùsùlùmí ni mí, Ọlọ́run lèmi rúbọ fún. Kìrìsìtẹ́nì òun náà mẹni tí ń rúbọ fún, abọ̀rìṣà ó mẹni tí ń rúbọ fún. Ìtumọ̀ ẹbọ nìyẹn. Ẹ ti wá rí pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn abọ̀rìṣà kò sí èyí tí ò fọwọ́ sí ẹbọ. Ẹbọ yìí bí kálukú wá sí wá ṣe ẹbọ yìí ló yàtọ̀, ọ̀nà tí kálukú gbà ṣe ẹbọ òun ló yàtọ̀. Kódà àwọn Yorùbá ọmọ fi dáṣà gbà máa ní ẹja lọ rúbọ ẹnu, ẹja rúbọ ẹnu yẹn ni pé jẹ́ ká fún ẹnu ní oúnjẹ rẹ̀, ká fún ẹnu ní kíni oúnjẹ rẹ̀, ká jẹ oúnjẹ ní ẹbọ ẹnu. Oúnjẹ jíjẹ sí ẹnu òun ni kíni òun ni ẹbọ ẹnu. Lẹ́yìn ẹbọ yìí ẹ jẹ́ ká tún mú ètùtù. Kí là ń pè ní ètùtù? Ẹ ti gbà wípé Islam, Christianity àti abọ̀rìṣà kò sí èyí tí ò fọwọ́ sí ẹbọ. Èdè lásán ni. Ìtumọ̀ rẹ̀ náà ni pé àfi ń dúpẹ́. Tàbá ni a dúpẹ́ fún Ọlọ́run, ìtumọ̀ rẹ̀ náà ní èdè míì ẹbọ ni. Ìtumọ̀ ẹbọ nípa torí Bíbélì gan sọ pé ẹ rúbọ ọpẹ́. Kùránì dẹ̀ sọ̀rọ̀ nípa kúrúbánù. Ní táwọn pè ní kúrúbánù ní Lárúbáwá, ìtumọ̀ kúrúbánù náà ní ẹbọ. Kò ní èdè, kò ní ìtumọ̀ míì tó ju ẹbọ lọ. Alukùránì ẹbọ ní jẹ́bẹ̀ ní Lárúbáwá, kò ní èdè míì. Àwọn Lárúbáwá náà sì ṣe kí ni wọ́n ṣe kúrúbánù. Kí ni ìtumọ̀ kúrúbánù náà ni pé wọ́n ń dúpẹ́, wọ́n fi ọpẹ́ fún Elédùmarè. Tàbá wá fi ọpẹ́ fún Elédùmarè, ìyẹn náà ni pé arúbọ sí Elédùmarè, arúbọ ọpẹ́ fún Ọlọ́run. Tàbá wá bọ́ síbi ìkejì tá a pè ní ètùtù. Ètùtù tẹ́ ẹ rí yẹn tiẹ̀, ìyẹn náà pè ní appeasement ní èdè Gẹ̀ẹ́sì. Ètùtù wọ́n máa ń gbé ètùtù ni. Àwọn wo ni wọ́n ń gbé ètùtù? Ìran Yorùbá wuyì. Àwọn abọ̀rìṣà àwọn náà mọ bí wọ́n ṣe máa ń gbé ètùtù tiwọn. Tó bá fẹ́ gbé ètùtù, wọ́n á ní àwọn fẹ́ fi ètùtù, wọ́n fẹ́ fi ru àwọn òrìṣà, wọ́n fẹ́ fi rù wọ́n, wọ́n fi tù wọ́n lójú, wọ́n fẹ́ fi bẹ̀bẹ̀ bóyá aburú kan ló ṣẹlẹ̀ nílùú ìlú. Láyé ìjọ́ táburú bá ṣẹlẹ̀ nílùú ìlú, tí nǹkan kan bá ṣẹlẹ̀, bóyá àìsàn kan ló dà sínú ìlú, àwọn abọ̀rìṣà àwọn á ní dandan ní kán ṣe ètùtù. Tẹ́ bá lọ wo ìmọ̀ àwọn fíìmù tẹ́ máa ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀, ẹ lọ sí lọ́sọ̀dọ̀ àwọn babaláwo tí wọ́n bá fẹ́ ṣe iṣẹ́ fún àwọn èèyàn pé bóyá àìsàn ló ṣe wọ́n ní àbí nǹkan kan ní táwọn bá láwọn fẹ́ wọ́n á ní wọ́n fẹ́ gbé ètùtù. Ètù lẹ́yìn ìgbà tán bá gbé ètùtù, òun ni wọ́n wà ní ó ti tùbà ó ti tùṣẹ́ kíní kọ̀kọ̀kọ̀. Tí ètùtù àwọn máa ń gbé ètùtù ní tiwọn láti ṣe kíni, láti fi appease àwọn ọlọ́run tiwọn, àwọn gods tiwọn bíi Ṣàngó, bíi Ọ̀rúnmìlà, bíi Ṣọ̀pọ̀nná, àwọn onílé Ṣọ̀pọ̀nná, bíi Ọ̀ṣun. Àwọn á máa ṣe kíni, wọ́n á máa gbé ètùtù, wọ́n á máa gbé ètùtù láti fi ṣe kíni, láti fi bẹ̀bẹ̀ lọ́dọ̀ wọn, láti fi jírẹ̀bẹ̀ sọ́dọ̀ wọn, láti fi gba nǹkan kan lọ́dọ̀ wọn. Àwọn náà mọ bí wọ́n ṣe ń ṣe é. Nílànà ní mùsùlùmí. Yorùbá ìtàn tó dára
náà ń ṣe ètùtù lọ́nà wo la fi ń ṣe ètùtù àwọn ò ṣe ètùtù pé mùsùlùmí ò ṣe ètùtù pé ó ń gbé nǹkan lọ sóríta mẹ́ta ó lọ ń gbé nǹkan fún yàn ó lọ ń ṣe gbá kan ó lọ ń kó tí ó lọ ń mùsùlùmí gbà tí mùsùlùmí ò ti bọ òrìṣà mùsùlùmí ni àwa ọ̀wọ̀ ni wọ́n ń gbà ṣe ètùtù òun náà ni wípé tí mùsùlùmí bá dẹ́ṣẹ̀ kan sọ́lọ́run tó dẹ́ṣẹ̀ s'Ẹlẹ́dùmarè tó wò pé mo ti ṣẹ̀ mo ti dáràn mo ti ṣẹ̀ mùsùlùmí ọ̀nà tó ń gbà jírẹ̀bẹ̀ sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń gbà àpíìsì ọlọ́run ìyẹn èdè èbó ní náà pè ní appeasement ìtumọ̀ ètùtù náà nìyẹn appeasement ní tí wọ́n fi appease nǹkan tàbí bẹ́ẹ̀ kankan ìtumọ̀ ètùtù ní appease so ọmọ ní tí wọ́n fi ní kálukú wá fẹ́ appease ẹ̀ sí lóṣọ̀tọ̀ọ̀tọ̀ ní tí kálukú fẹ́ ṣe ètùtù tẹ̀lé lórí lóṣọ̀tọ̀ọ̀tọ̀ mùsùlùmí wá ṣe ètùtù lọ́nà wo náà ni pé wọ́n fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run mùsùlùmí ní astagfirullah wọ́n tọrọ àforíjì ó ti appease Ọlọ́run nìyẹn mùsùlùmí ti ṣe kíni ó ti ń wá àforíjì lọ́dọ̀ Ọlọ́run ó náà ti ń ṣe ètùtù s'Ẹlẹ́dùmarè láti fi tọrọ àforíjì ni. àwọn ọmọlẹ́yìn Kristi sì ní chọ́ọ̀chì ń ti àwọn lọ chọ́ọ̀chì lọ ṣe thanksgiving wọn á jó dáadáa wọn á jó ara wọn abalẹ̀ wọn á kó offering kalẹ̀ wọn á kó sí chọ́ọ̀chì àwọn náà ṣe kíni àwọn náà lọ́wọ́ àpíìsì Ọlọ́run ọba ni àwọn náà wọ́n lọ dúpẹ́ f'Olódùmarè ni. so ètùtù òun nìyẹn èdè òun ní ká gbọ́ yé dáadáa má jẹ́ ká lé àwọn ọmọ wa àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì ẹ má lé àwọn ọmọ kúrò lójú ọ̀nà ìjẹ́ Yorùbá ẹ má jẹ́ ká fi àìmọ̀kan ká fi lé ọ̀pọ̀lọpọ̀ ẹ má jẹ́ ká live life of ignorance ká fi àìmọ̀kan ká fi lé gbogbo àwọn èèyàn kúrò nínú ìjẹ́ Yorùbá torí pé tí abáta ará alẹ́ ẹni lọ́pọ̀ ni a lè ríra lọ́wọ́n o ẹni tá ara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè ríra lọ́wọ́n. ẹ jẹ́ àmọ́ ọmọ túmọ̀ tá à ń ṣe ni àti tá à ń sọ. ètùtù ṣíṣe báyìí wọ́n ṣètùtù èdè lásán ni kálukú wa ló mọ tó ń ṣe ní kọ̀ọ̀rọ̀ yàrá ẹ. ìwọ tó o bá jẹ́ mùsùlùmí àforíjì ni ó mọ tọrọ tó o bá ti dẹ́ṣẹ̀. Ànábì Muhammad ó fọ̀nà lẹ̀tẹ́ fi máa tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba tẹ́ fi máa tọrọ àforíjì tẹ́ fi máa bẹ lọ́wọ́ àwọn kan tẹ́ fi lè àpíìsì Ọlọ́run kọ́dà ẹlòmíì ó lè jẹ́ pé ó sọ ẹ̀ sínú àwẹ̀ ọjọ́ mẹ́ta ni àwẹ̀ ọjọ́ mẹ́rin bẹ́ẹ̀ náà àwọn kìrìsìtẹ́nì ẹlòmíì lè ní ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yàfi kí n gbàwẹ̀ ọjọ́ mẹ́ta kí n gbàwẹ̀ ọjọ́ mẹ́rin kí n lè fi ṣe kíni kí n lè fi tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kí n lè fi àpíìsì Ọlọ́run léèbó kí n lè ṣe kíni kí n lè fi ṣètùtù s'Ẹlẹ́dùmarè. ìyẹn nípa ètùtù ṣe wá rí ìpèsè ń tiẹ̀ wọn ò tiẹ̀ láàgùn lọ títí. kí n tó ṣàlàyé ti pèsè dé kí n polówó ọjà díẹ̀ náà tí n bá padà dé káwá ṣàlàyé nípa ìpèsè náà. ọmọ Yorùbá ó ṣe kókó. Asset Performing Arts Academy. There is a great news for those who need to blend their talent with the required skills. Talent is not just enough. Take a course today and get a professional certificate in acting, scriptwriting, directing, cinematography, editing, film marketing, broadcasting, live streaming, and social media marketing. At Asset Performing Arts Academy, we have 3 months, 6 months, and a year course embedded with 80% practicals. Part-time class also available on Fridays and Saturdays. Pick your form today at Asset Performing Arts Academy, located at Owayer's House, opposite to Mineral Gardens, after Powerline area at Jewode, Oshogbo, Osun State. For more information, call 070-3259-6903 or 090-2509-1010. Asset Performing Arts Academy, bridging talent with creativity. Asset Performing Arts Academy. Here is a great news for those who need to blend their talent with the required skills. Talent is not just enough. Take a course today and get a professional certificate in acting, scriptwriting, directing, cinematography, editing, film marketing, broadcasting, live streaming, and social media marketing. At Asset Performing Arts Academy, we have 3 months, 6 months, and a year course embedded with 80% practicals. Part-time class also available on Fridays and Saturdays. Pick your form today at Asset Performing Arts Academy, located at Owayer's House, opposite to Mineral Gardens, after Powerline area at Jewode, Oshogbo, Osun State. For more information, call 070-3259-6903 or 090-2509-1010.
Esin Performing Arts Academy, bridging talent with creativity. Ìràpadà ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire, àsìkò tó láti mọ̀ nípa orírun wa, ẹ jẹ́ á padà sípìlẹ̀. Ọ̀tọ̀ láṣà, ọ̀tọ̀ lẹ̀sìn, inú àṣà òun lẹ̀sìn ti ń jáde. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà dojú àṣà mọ́lẹ̀, ń ṣe ni ẹ jẹ́ á gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì júwe ilé bàbá tó bí mi lọ́mọ. Ìràpadà ọmọ Yorùbá, àtùpà wa ò gbọdọ̀ kú. Ọmọ Yorùbá ilé ti yá o. Àsìkò tó láti padà sí. Yorùbá ilé ti yá o. Ẹ jẹ́ mọ̀ tá à ń ṣe, ẹ jẹ́ mọ̀ wípé ọmọ Yorùbá ni wá, ẹ jẹ́ gbàṣà Yorùbá ga ní gbogbo ibi tí a bá dé. Ẹ má jẹ́ ká fi àṣà àti ṣe wá, ẹ má jẹ́ ká fi ta yín. Ọmọ tó sọ lẹ́nu mọ̀ sàpò ìyàkọ́ mọ̀ ní. Ọ̀tọ̀ lẹ̀sìn o. Inú Tọ́ etí à ń sọ ọ́ bọ̀ tá à ń ṣàlàyé lórí ètò lónìí lórí ètò ìràpadà òun náà ni ẹbọ, ètùtù àti ìpèsè. A ti ṣàlàyé ẹbọ, a ti ṣàlàyé ètùtù, ó kù kí ni ìpèsè. lẹ́nu o. Ṣé rí ìpèsè tiẹ̀, ìpèsè òun gẹ́ mú ẹ sọ bóyá àìsàn kan ló ń ṣèyàn kan ni àbí ó lè jẹ́ àìsàn àìrọ́mọbí, ó lè jẹ́ bóyá kí náà ti pè ìwúre fún nǹkan kan ni, oríṣiríṣi oògùn nílẹ̀ Yorùbá àbí nǹkan kan àbí ti olóyìnbó àbí nǹkan tí nílẹ̀ Yorùbá tí nǹkan kan bá ṣẹlẹ̀ bóyá fún ẹni tó aláboyún for example tó wá fẹ́ túnṣe wọ́n ní kán ṣe kí ni wọ́n lè ṣe ìpèsè fún wọn bí ìgbà tí ẹ̀ ń ṣe concussion tí wọ́n lè bá a ṣe ìpèsè tí wọ́n á ní kó jẹ́ ẹ̀jẹ̀ kìnnìkan tó lọ kìnnìkan nílànà àwọn abọ̀rìṣà àwọn a máa ṣe, nílànà mùsùlùmí ó wà nínú Islam, ó wà nínú Christianity. Kò sí ẹ̀ṣẹ̀ nínú kíyàn ṣe ìpèsè tá à ń sọ yìí, ìdẹ́ fi ṣe ló lè sọ di ẹ̀ṣẹ̀. Bí àpẹẹrẹ nínú ìjọ mùsùlùmí nínú Islam, mùsùlùmí èyí jẹran ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni wọn kì í jẹran ajá, bẹ́ẹ̀ ni wọn kì í jẹran kílà àti ìpè, wọn èyí jẹjò. Kíyàn wá ní ẹran ajá abẹ́rẹ́ ẹlẹ́dẹ̀ abẹ́rẹ́ ejò yìí, òun ló bẹ́ẹ̀ fi ṣoògùn ọmọ bíbí, òun ló bẹ́ẹ̀ fi ṣoògùn kìnnìkan. Oní táífọ̀dù ẹran ejò yìí làwọn wá ṣe papọ̀, wọ́n bá fi ewé kan sí, wọ́n fi òróró sí ẹsẹ̀ kìnnìkan, ẹ wá sí ẹ wá jẹ, ìyẹn náà ń pè ní pèsè. Ó ti di èèwọ̀ fún mùsùlùmí láti jẹ torí pé kí ni ẹran tí Ọlọ́run bá pa láṣẹ pé kò gbọdọ̀ jẹ ti ń bẹ nínú ẹ̀. Ṣùgbọ́n tó máa ní ẹran òkété, ẹran màálù, ẹran kíní kan lẹ́yìn ṣe kíní tẹ́ bá ti ṣe ẹ̀yẹn kan wá ewé ìyeyè àbí ewé gbá, ewé kíní kan tẹ́ bá ti mú ewé ìtẹ́jọ́ papọ̀ ẹ wá òrí àbí nǹkan kan lẹ́fìṣe, ẹ fata sí, ẹ fepo sí, kẹ wá ẹran màálù kan, èkìrí màálù kan àbí èkìrí kan ẹ wá fi sí, tẹ́ bá ṣe tẹ́ bá jẹ lágbára Ọlọ́run, lágbára Olódùmarè, àìsàn yẹn ó lọ, tàbí ẹ fi ṣoyún ẹ fi nu ṣoyún lágbára Olódùmarè. Kò sí ẹ̀ṣẹ̀ nínú eléyìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ni àìsàn ń bẹ nínú ara wọn tẹ́gbẹ̀ nǹkan kan ń ṣe wọ́n. Tó jẹ́ wípé lóòótọ́ Ọlọ́run ọba lọ́ba oníwòsàn, àmọ́ dandan ni ká ń lo àwọn nǹkan kan tó jẹ́ bí oògùn bí nǹkan kan tá a ṣe kí ni tá a mú kúrò lára wọn. Ọ̀tọ̀ ní oògùn, ọ̀tọ̀ ní pèsè. Ìpèsè lè wá in form of oúnjẹ, in form of food, iná ń pè ní ìpèsè. Ntí yẹn jẹ ìpèsè tiẹ̀ kìí ṣe pé bóyá wọ́n lọ gbé pèsè kan sórí ìta kàbí kiri. Ìpèsè ntí yẹn máa ń jẹ sínú ó ní pèsè. Mùsùlùmí lè jẹ pèsè, kìrìsìtẹ́nì lè jẹ pèsè, abọ̀rìṣà lè jẹ pèsè. Ṣẹ́rí tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí ó ní pé àti mùsùlùmí àti ọmọlẹ́yìn Kristi
àti abọ̀rìṣà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ń jà fún superiority. Torí pé mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi á ti lé àwọn ọmọ wa jìnnà, á ti lé àwọn èèyàn wa jìnnà, àwọn ọmọ ìjọ wa ti lé wọn jìnnà kúrò síbi tí ń jẹ́ àṣà àti ìṣe Yorùbá. Òun ló fi wá dàbí ẹni wípé àwọn abọ̀rìṣà náà ní gbogbo nǹkan wọ̀nyí. Tó bá jẹ́ wípé à lé wọn kúrò ńbẹ̀ ní tí à ń kàn ń ṣàlàyé fún wọn èyí tí ó jẹ́ ẹ̀tọ́ èyí tí ò ń ṣe ẹ̀tọ́, ẹ rí wípé ìran Yorùbá, ẹ rí pé àṣà àti ìṣe wa ò ní lọlẹ̀ bó ṣe lọlẹ̀ yìí. Ẹ jẹ́ ká gbé àṣà àti ìṣe wa lárugẹ. Ẹbọ, ètùtù àti ìpèsè, kò sí ẹ̀ṣẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta tí mo wí yìí. Kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ rárá, èdè lásán ni. Ìwọ mùsùlùmí tó bá ní ò kì í ṣe ẹbọ, ìwọ tó mùsùlùmí tó bá ní ò yìí ṣe ẹbọ, èyí ṣe kinní kan, tó sì ń ṣe léyà wàhálà ìwọ ń tara rẹ ni. Tẹ́ ẹ bá fẹ́ understand ní tí mò ń sọ tó fẹ́ yé yín yékéyéké, gbogbo àfáà pátápátá, gbogbo àfáà ńlẹ̀ Yorùbá, ẹ dákẹ́, ẹ mọ̀ sọ Lárúbáwá mọ́ tẹ́ bá ti fẹ́ ṣe wáàsí. Gbogbo àwọn èdè Kùrùbánù, èdè nǹkankan, ẹ mọ̀ sọ Lárúbáwá mọ́, ẹ mọ̀ lo gbogbo àwọn èdè, ẹ mọ̀ lò wọ́n ní èdè abínibí wa, èdè Yorùbá ní kẹ́ fi máa ṣe wáàsí pátápátá. Bẹ́ẹ̀ ẹ̀yin ọmọlẹ́yìn Kristi, ẹ mọ̀ fọ èèbó ní ṣọ́ọ̀ṣì mọ́, ẹ mọ̀ sọ English mọ́, Yorùbá gangan ni ẹ mọ̀ fi sọ. Ẹ mọ̀ wípé gbogbo àwọn tí mò ń sọ yìí, ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, torí pé kí ni èdè abínibí wa ni wọ́n. Orúkọ tá a fi ń pè wọ́n ni. Torí pé a jìnà sí, torí pé mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi ti jìnà sí kíní yìí, òun ló fi dà làwọn abọ̀rìṣà fi wò pé ẹ jẹ́ ká ṣe kíni, làwọn abọ̀rìṣà fi mú ló fi dàbí ẹni pé àwọn bàbá àwọn abọ̀rìṣà ló ní, torí pé àwọn abọ̀rìṣà yẹn àwọn nìkan ni wọ́n ní custodian of culture, àwọn ni wọ́n ń dáàbò bo àṣà àti ìṣe tí wọn ò jẹ́ kó parun. So àwọn náà wá ra fi ẹ̀sìn tí wọ́n fi kún, ọ̀tọ̀ dẹ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà. Abọ̀rìṣà ó yàtọ̀ sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe òun ni tí a bá tí àwọn babalá baba wa ń ṣe táwa náà dẹ̀ ń ṣe. Nínú ìtàn pè ní ìṣẹ̀ṣe, òun ni bá a ṣe ń wọṣọ, bá a ṣe ń jẹ, bá a ṣe ń mu, ijó wa, ijó ìbílẹ̀ Yorùbá, bá a ṣe ń kéwì, bá a ṣe ń sùn jálá, eré ọdẹ, nǹkan kan, àwọn ayò ọlọ́pọ̀ nǹkan kan. Gbogbo tá a bá tó jẹ́ pé ìran Yorùbá ló ń ṣe, àwọn là ń pè ní ìṣẹ̀ṣe. Àwọn tó ń pè ní ìbọ̀rìṣà òun yàtọ̀. Ìṣẹ̀ṣe ò kí ń ṣe ẹ̀sìn, ìṣẹ̀ṣe ni tá a bá. Ìbọ̀rìṣà òun ni tí àwọn tó ń ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá, tí wọ́n ṣe àwọn ẹ̀sìn tán pè lẹ́sìn Yorùbá, kí n lò bẹ́ẹ̀, tí wọ́n pè, torí pé ẹ̀sìn yẹn àwọn tó ń bọ òrìṣà, ìyẹn là ń pè ní ẹ̀sìn ìbọ̀rìṣà. Àwọn oníṣàngó, àwọn oníọya, àwọn lọ́ṣun, àwọn ológun, àwọn oníṣọ̀pọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yẹn ni wọ́n bọ òrìṣà. Àwọn òrìṣà yàtọ̀ síra wọn. So kálukú ló ní òrìṣà tiwọn tí wọ́n bọ láwọn tó jẹ́ abọ̀rìṣà. Eléyìí ẹ̀sìn ni, kìí ṣe àṣà. Ẹ̀sìn nìyẹn, kìí ṣe ìṣẹ̀ṣe. Ọ̀rúnmìlà òun ni ẹni tí ó kọ́kọ́ ku àkọsẹ̀jáyé, òun ló introduce àkọsẹ̀jáyé. Kọ́rúnmìlà ó sì tó dé, kí Odùduwà àgbọn ó tó dé, Odùduwà tó jẹ́ babalá Yorùbá kó tó dé, òun ni wọ́n ti ṣe kí ni, òun ni ìran Yorùbá ti ń jẹ́ ìran Yorùbá. Ẹ jẹ́ wọn bí léèrè kí Ọ̀rúnmìlà ó tó dé, kí wọ́n tó introduce kí wọ́n bọ òrìṣà, àwọn òbò òrìṣà. Kí ni àwọn Yorùbá ń sìn nígbà náà kí àwọn òrìṣà ó tó dé? Ẹ̀yin tí ó jẹ́ ẹlẹ́sìn abọ̀rìṣà, ẹ má jẹ́ kí àwa náà, ẹ má jẹ́ ká lé àwọn èèyàn kúrò nínú àṣà àti ìṣe wa. Ìtí ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí àtọmọlẹ́yìn Kristi kúrò nínú ìtànpè ní ìṣẹ̀ṣe ni pé wọ́n bìlí, wọ́n rí nírí pé gbogbo àṣà Yorùbá òòṣà ni wọ́n, gbogbo tó bá ti sọ pa Yorùbá òòṣà náà sọ̀rọ̀ pa rẹ̀. Kò rí bẹ́ẹ̀ o. Mùsùlùmí ló ní ìṣẹ̀ṣe, kìrìsìtẹ́nì ló ní ìṣẹ̀ṣe, abọ̀rìṣà ló ní ìṣẹ̀ṣe, ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìṣẹ̀ṣe. Gbogbo ọmọ tí ń bá ní jẹ́ Yorùbá, níwọ̀nba ìgbà tó o bá ti sọ èdè Yorùbá lẹ́nu, tó o bá ti ń wọṣọ Yorùbá, tó ń jẹ àmàlà wa, tá à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, tá à ń gbọ́ra wa yé wà láì oníṣẹ̀ṣe ni ẹ́. Oníṣẹ̀ṣe ni ẹ́ pọ́nbélé, mọ̀bùlẹ̀ tán ra ẹ jẹ. Àwọn tí wọ́n wá ń bọ òrìṣà, àwọn yẹn là ń pè ní abọ̀rìṣà. Àwọn ìyẹn ní ẹ̀sìn ìbọ̀rìṣà. Àwọn yẹn ni wọ́n bọ òrìṣà. Èmi ní ìsìn ìdílé mùsùlùmí ni mí. Má bá ṣe ń bọ Ògún, má bá ṣe ń bọ Ṣàngó, ń wá láti ìdílé oníṣàngó, ń wá láti ìdílé Ọbàtálá. Dákúbọ̀ ní sọ̀rọ̀ bá wọn bọ́ngbà tí ìmọ̀ tán ṣe ń bẹ̀.
àwọn tó mọ̀ ń pa rẹ̀ tó jẹ́ ẹ̀sìn tí wọ́n táwọn mú gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn náà wọ́n mọ̀ ẹ̀sìn ẹni tèmi ń ṣe kí ni ọlọ́run ọba olódùmarè ọ̀kan ṣoṣo òun ni gbogbo wa jọ ń pè bí mùsùlùmí bá sádọ̀ ọlọ́run ọba ní ń pè olódùmarè bí kìrìsìtẹ́nì bá sádọ̀ àwọn láwọn ń pè olódùmarè báyìí àbọ̀ òrìṣà náà bá ṣe tiwọn náà wà láwọn ń rán àwọn òrìṣà yìí àwọn kan fi wọn ṣe intermediary láàrin àwọn àti olódùmarè ni àmọ́ ẹ̀sìn tí kálukú ṣe kí ni ó yàtọ̀ sọ ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní àṣà ìta wa ń sọ lórí ètò ìnípa ẹ má jẹ́ kí àṣà wa ẹ má jẹ́ kó parun. ìṣẹ̀ṣe tá a gbámú tí a ń tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ìṣẹ̀ṣe which is our tradition náà ń pè ní ìṣẹ̀ṣe ohun tá a bá tí wọ́n ń ṣe ẹ̀yìn òrìṣà bíbọ kèésì kò sí lára ń tá a bá àwa tá à ń sọ̀rọ̀ yìí la lè sọ pé a bá ìran tiwa ló lè sọ pé òun bá ìran Ọ̀rúnmìlà ò bá òrìṣà ìran Odùduwà ò bá òrìṣà ìran Ọbàtálá ò bá òrìṣà àwọn kan ni wọ́n fọmúléètì ẹ̀ nígbà tó Ògún bẹ láyé Ògún òrìṣà ni àbí nílẹ̀ Yorùbá ìgbà tí Ògún bẹ láyé kí ni Ògún bọ ìgbà tí Ṣàngó ń bẹ láyé kí ni Ṣàngó ń bọ ìgbà tó Odùduwà ń bẹ láyé kí ni Odùduwà ń bọ so àwọn kan ni wọ́n kọ́ ẹ̀sìn yẹn nígbà tí wọ́n pé a gbọ́dọ̀ gbàgbé àwọn baba ńlá wa àìwá lè gbàgbé àwọn baba ńlá wa làwọn kan fi bẹ̀rẹ̀ sí ní sìn wọ́n so ìlànà tí wọ́n ní àwọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀sìn ìṣẹ̀ṣe tá a bá gangan ní tọ́lọ́run bá dá mọ́ wa láti ọ̀run ìṣẹ̀ṣe ni tá a dá mọ́ wa tí ń bẹ lára wa láti ìgbà tá a ti wà nù ìyá wa tá a ti wà nù oyún ìyá wa tá a ti wà nù ìyá wa òun ni ìṣẹ̀ṣe tí ń bẹ lára wa ẹ gbọ́ mi láti ìgbà tá a ti wà nínú ìyá wa tá a ti wà nínú ìyá wa tá a ti lóyún wa ni ìṣẹ̀ṣe ti ń bẹ pẹ̀lú wa ìjọ tí wọ́n bí wa sáyé ni ìṣẹ̀ṣe ti ń bẹ pẹ̀lú wa bóò ló ṣe gbọ́ Yorùbá ṣé ìyá rẹ ló kọ́ ní Yorùbá tíjọ́ tó kọ́kọ́ lanu tó bẹ̀rẹ̀ sí ní ṣèdè Yorùbá Ọlọ́run ọba ní ibi tó dá wa sí nìyẹn tọ́lọ́ bá fẹ́ gbogbo ọmọ ṣèdè Lárúbáwá tó bá fẹ́ dá wa ká mọ̀ múra bíi Lárúbáwá ni yóò dá wa sílẹ̀ ilẹ̀ Saudi tàbí kó dá wa sí àwọn ilẹ̀ Lárúbáwá míì tó kù bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé èdè Ísírẹ́lì lọ́nà fẹ́ ká máa sọ ni yóò dá wa sí ìran Ísírẹ́lì ó mọ̀ọ́mọ̀ dá wa sí ìran Yorùbá ká lè lo àṣà àti ìṣe ká lè gbé àṣà àti ìṣe Yorùbá ga ni ẹ má jẹ́ ká pa àṣà àti ìṣe wa run àwa mùsùlùmí ẹlọ́wọ́n lẹ́yìn kìrìsìtẹ́nì ni mò ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa padà ẹ jẹ́ ká ṣàlàyé tí ń jẹ́ àṣà àti ìṣe gangan fún wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ abọ̀rìṣà òun ni ká má lọ bá káwọn dúró tí wọn kí kálukú ó ṣe tiẹ̀ kẹ́sìn kálukú ó jẹ́sìn àsọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ àṣà àti ìṣe tó jẹ́ ti Yorùbá tí ó kó gbogbo wa pọ̀ kò gbọ́dọ̀ bàjẹ́. ó ṣe kókó pàtàkì ní. níta sọ lórí ètò lónìí ní tá a pè ní kíni ẹbọ ètùtù àti ìpèsè mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà kalẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ pé mùsùlùmí ó gbé ó ṣèpèsè mùsùlùmí ó ṣètùtù mùsùlùmí ó ṣẹbọ kìrìsìtẹ́nì ó ṣẹbọ kìrìsìtẹ́nì ó ṣètùtù kìrìsìtẹ́nì ó ṣèpèsè kò sí ẹ̀ṣẹ̀ nínú tá a sọ yìí tí kálukú bá fi ṣe ní ó ṣe kí ni òní ó sọ di ẹ̀ṣẹ̀ àti ọ̀nà tí kálukú gbà ṣe òní ó sọ di ẹ̀ṣẹ̀ fún kálukú lọ́nà tí kálukú lọ́tọ̀ọ̀tọ̀ mùsùlùmí ò kí ń jẹ ajá a sì kí ń bá wọn mùsùlùmí ò ní wà nídìí Ògún nígbà tí òun ń pa Ògún kí ló fẹ́ lọ sí ìdí Ògún ẹ tó bá mọ̀ nípa Ògún náà lọ́ fi ní ẹni mojú Ògún ó ní ń pa bìnírè ẹ bá mojú ẹ náà ni ó lọ bẹ̀ kí kálukú ṣe kí ni kí kálukú ṣe bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ò fàjà ṣàdúrà ń sàmí ni ẹ̀sìn ò fàjà ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ẹ má jẹ́ ká fi dojú àṣà wa dé abẹ̀wá ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ẹ má jẹ́ ká ṣe kí ni ẹ má jẹ́ ká fi da ojú àṣà wa ẹ má jẹ́ ká fi dà dé. ètò àgbéyẹ̀wò lórí ètò lónìí ni tá a pè ní ẹbọ ètùtù àti ìpèsè. ọjọ́ mẹ́jọ látún láǹfààní láti pàdé lórí ètò yìí èyí tí a pè ní ìràpadà. títí dọjọ́ mẹ́jọ táwa láǹfààní àtúntí pàdé yìí. Adéọlá ọmọ Adéyẹyè ọmọọba ọmọ wọn nídùú Ọ̀ṣun ọmọ àrùbó nígbó ọjà kìkì ọ̀kasà nílẹ̀ bẹ̀rẹ̀. mò ń dágbére pé ní ọjọ́ mẹ́jọ tààtún láǹfààní àti pàdé lórí ètò tá a pè ní ìràpadà. èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dàbọ̀.